akíra wa kákú ojú lọ́nà gbogbo ọmọ Yorùbá Oòduà nínú ilé ètò àjọṣe gbogbo ọmọ Yorùbá Oòduà nílùú Benin káfátà jákèjádò nílé lóko níbi tí ayẹkadé lórígun mẹ́rin àgbáńlá ayé. Wọ́n ní bẹ́ẹ̀ ni tigbótẹ̀gún ni màrìwò fi ń yọrí ọmọ Yorùbá adétán ayọrí sí nǹkan rere nínú àjọṣe àkójọjọ ìfẹnusọ̀kan wa. Ìfẹnusọ̀kan wa lógúnlẹ̀ yìí òun ni ó mú wa là ni ó mú wa lówó lọ́wọ́ àti ẹ̀mí gúngùn pẹ̀lú àlàáfíà tí ń sanjọ́. Èmi ò ní gbẹ̀yìn ìrẹ náà ọmọ ìyá mi mo bẹ̀ ọ́ má gbẹ̀yìn níbẹ̀ nínú àjọṣe gbogbo ọmọ Yorùbá Oòduà tí a dáwọ́lé yìí tí ó kù sí dẹ̀dẹ̀ nínú oṣù Ọ̀pẹ. A wà nínú oṣù Bélú lọ́wọ́ báyìí tí à ń tẹ̀ lọ gbogbo wa la tẹ̀ pẹ́ àwa ní fi ìdágbére fáyé. Oṣù Ọ̀pẹ ìyẹn oṣù décembre tí ń bọ̀ tí a ṣe ìpalẹ̀mọ́ àti kóra ẹni níjàánu àti kóra ẹni ní ìtẹ̀síwájú àti fi ọlá ran ọlá àti fi ìfẹ́ ran ìfẹ́ àti fi ètò ran ètò láàrin ara wa ká lè ní òdodo torí wọ́n níbi tí ìfẹ́ bá wà tí òdodo bá sì ti wà ẹ̀mí a máa gùn ọlá a sì máa rú sí gbogbo wa lọ́wọ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọ́n jẹ́ nínú ilé àjọṣe gbogbo ọmọ Yorùbá Oòduà. Pàtàkì jùlọ mo kí ẹ̀yin aṣíwájú ẹ̀yin elétò mo sì kí ìjọba ìlú wa mo kí àwọn agbófinró tí wọ́n gbà wá láyè tẹ̀ṣọ́tẹ̀yẹ tí wọ́n fún wa ní ìwé ẹ̀rí ń pé ẹ̀tọ́ ni gbogbo ọmọ Oòduà àwọn ní ìdí wa ó yẹ kí a máa ṣe alápáǹtètè ìfi ìfẹ́ hàn kí Yorùbá lè ní lọ síwájú nínú ìlú yìí àwọn ò ní gbẹ̀yìn o. Dájúdájú ní inú oṣù Ọ̀pẹ tí ń jẹ́ décembre tí a dájọ́ sọ́nà tí gbogbo wa ti fojúlé náà yìí bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní ọjọ́ jeudi tí à ń pè ní ọjọ́bọ̀ adébáwa láyè àkọ́kọ́ ọjọ́ òní tó jẹ́ mọ́kànlélógún oṣù tí ń jẹ́ 21 ọjọ́ òní ni àwọn mọ̀pẹ́ ṣọ́ọ̀ṣì ńláńlá Notre Dame ní Saint François Xavier ní ṣọ́ọ̀ṣì ẹlẹ́ja ní ṣọ́ọ̀ṣì àwọn sẹ̀lẹ́ tí ń bẹ ní ẹ̀yìn tó fá àwọn oníṣẹ́ráfù àtàwọn ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè kà wọ́n tán. Wọ́n ṣe àdúrà sílùú àti lórí gbogbo ọmọ Yorùbá Oòduà ní pé kí a kú oríire ká kú palẹ̀mọ́ kí ó yẹ wá tí a bá ṣe yìí tán ká lè ṣe pípọ̀ rẹ̀. Lẹ́yìn náà tó bá di ọwọ́ ọ̀rọ̀lẹ́ àwọn ẹlẹ́sìn kan àbáláyé wọ́n ṣe ètùtù torí wọn abátù ní máa ń tuni lára kí ìlú ó rójú kí ayé wọ́n ó rójú kórọ́nà ká má mọ ogun ká má mọ ìyà ká má mọ dààmú ká má mọ ìgbóná nínú ìlú wa. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ tó bá dijọ́ kejì tó jẹ́ 22 oṣù tó lóyìnbó ń pè ní 22 tó jẹ́ ìjọ jímà èyàn ìjọ ẹtì ní ìjọ jímà yẹn gbogbo àwọn jímà ńláńlá tí ń bẹ nínú ìlú Àjàṣẹ́ bẹ̀rẹ̀ láti jímà ńlá general àwọn ire akárí àtàkẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Jàgìdì àtàwọn èyí tó pawọ́lé wọn àwọn náà wúre níjọ́ jímà fún gbogbo ọmọ Yorùbá Oòduà káfátà àti sínú ìlú Benin. Àdá yìí ṣe ládàáyanrí ẹnìkan eré gbogbo wa náà là ń parapọ̀ sá káyé ó yẹ wá ká má lùgbàdì ayé kí gbogbo nǹkan ó máa dẹ̀rọ̀ kí ìlú ó rójú kí gbogbo ẹ̀ ó ráyè mọ́ wa lára ká má fi dààmú lògbà. Wọ́n wúre sílùú. Ó bá wá di ọjọ́ sátidé tí à ń pè ní ọjọ́ àbámẹ́ta tó lóyìnbó ń pè ní samedi ó jẹ́ 23 tí Yorùbá ń pè ní 23. A wá ṣe ìkóríyẹríyẹ ara wa láti pàdé ní maison des jeunes ti Jẹ̀gànpẹ̀ví. Ó ti bẹ̀rẹ̀ láti aago 9 òwúrọ̀ kí ẹsẹ̀ ti pé. A fẹ́ ṣe àfihàn àwọn olùdásílẹ̀ àwọn ẹlẹ́mìí dáadáa àwọn aláníyàn re àwọn elérò kó lè dá kó lè tò
tí wọ́n dá ìjọ àjọṣe gbogbo ọmọ Yorùbá Oòduà sílẹ̀ á ṣe àfihàn wọn lọ́lọ́kan òjọ̀kan. Àwọn eléré ìtàgé mélòó kan àwọn ti máa ṣe ìdánilárayá kalẹ̀ tí yóò máa jẹ́ nǹkan àwúrí tá sì máa rí àwọn kìnníkìnní ohun àṣà ìṣe wa. Nítorí àwọn ìjọba ìlú wọ́n ń bọ̀ wá bá wa lálejò, àwọn ládéládé, àwọn kábíyèsí wọ́n ń bọ̀ wá bá wa lálejò, àwọn lóyèlóyè wọ́n ń bọ̀ wá bá wa lálejò, kí a lè fi ọ̀rọ̀ fi lé wọn lọ́wọ́, káwọn náà ó fi ẹnu gangan àṣẹ kí wọ́n ṣàfihàn ìdùnnú ọkàn wọn lérí iṣẹ́ rere tí à ń gbé ṣe gbogbo àwọn ọmọ Yorùbá Oòduà káfátà. Kódà bàbá wa àgbààní tí a tiẹ̀ lè pè ní ààrẹ gbogbo ọmọ Yorùbá ìlú Benin tí àdàpè wọn ń jẹ́ Da Silva Karim, àwọn náà ń bọ̀ lọ́jọ́ náà. Bàbá kí ẹ pẹ́. Àwọn bàbá wa Rafiu Tukuru, àwọn bàbá wa Disu Mashudi májẹ̀ ó bàjẹ́, àwọn bàbá wa Muniru Omiṣẹ̀san, àwọn bàbá wa Kabiru Ọlátúnjí, àwọn ìyá wa Ajakara Ìbíkúnlé wọ́n ń bọ̀ níjọ́ ọjọ́ yẹn. À ń retí àwọn àgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọjọ́ ní ẹni tí ò lè rìn ń ti ń ṣalápá tètè ń pé báwo náà ṣe gbéhùn, ẹni tí ò sì lè rìn náà àlàáfíà tó yín o, ẹ rẹ́sẹ̀ fi débẹ̀, ẹ rojú fi ríran wò. Bí a bá wá dìde ń bẹ̀ ríyẹríyẹ ó di tẹ̀rẹ́n ńlá ní Charles de Gaulle ti ìlú Àjàṣẹ́. Ibẹ̀ ni a fẹ́ wá ríran wò. Èmi ò ní bá wọn gbẹ̀yìn o, ọmọ ìyá mi, má jẹ́ kí wọ́n ròyìn fún ẹ. Bàbá wa Sùwájú Àlàbí yóò fi ohùn orin fi dá wa lára yá níwọ̀nba ìṣẹ́jú ráńpẹ́. Yóò wá kan bàbá wa Múfàlílù Àjàwó, òun náà ó fi orin adùn àwọn ìtàn fi dá wa lára yá níwọ̀nba ìṣẹ́jú díẹ̀. Yóò wá kan Ìgbín Òdúgà, bàbá wa Gani, àwọn náà wọ́n fi ohùn fi dá wa lára yá níwọ̀nba ìṣẹ́jú tí ò ní gbàsìkò. A sì tún wá rí àwọn eléré ìtàgé, àwọn ijó àtijọ́ bíi ìlú kẹ́ríkẹ́rì. Ọ̀pọ̀ èèyàn mo rò pé ẹ ò mọ ohun tí ń jẹ́ bẹ́ẹ̀, àbí ẹ máa ń fetí gbọ́ ni. Lọ́jọ́ nílẹ̀ ó rí wípé nǹkan ń bẹ níbẹ̀ tó nádùn tó sì pamọ́ àgbéyọ. Àwọn oníbàtà lọ́lọ́kan òjọ̀kan, ẹ sì wá rí ẹsẹ̀ jó láwọn oníbàtà bọ́n ṣe ń yọ ẹsẹ̀ gbà. Àfẹni tí ó bá jẹ́ olórí yanrìn lórí rẹ̀ ò ní wú níjọ́ yẹn. Lẹ́yìn náà ara àwọn onígangan lọ́lọ́kan òjọ̀kan, àwọn onílù ìbílẹ̀ lọ́lọ́kan òjọ̀kan, àwọn náà wọ́n fi ìlù sọ̀rọ̀, wọ́n sì fi ìlù dá wa lára yá. Ẹ rí àrífikọ́gbọ́n nínú ètò Yorùbá Oòduà. Mo wá bẹ̀ yín, mo rọ̀ yín o, ẹ má gbẹ̀yìn o, èmi ò ní gbẹ̀yìn, ìrẹ́ náà má gbẹ̀yìn, àárẹ̀ ò ní ṣe wa mọ́lé, ìdùnnú la máa rí títí fi dọjọ́ òní. Mo wá kí gbogbo ẹ̀yin olùdásètò, olùrànilọ́wọ́, mo kí yín tẹ̀ṣọ́tẹ̀yẹ bẹ́ẹ̀ ṣe ń fi owó ránṣẹ́ wípé kíní yìí èmi náà ò ní gbẹ̀yìn bẹ̀. Ọlọ́run ò ní dáwọ́ yín dẹ̀yìn. Àbùdé ni tolókun, àbùdé ni tọlọ́sà, òkè òkè lẹ mú ru sí, òkè lẹ máa rè. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ náà ẹ má pẹ́ sí wa láti dá sínú ètò yìí. Gbogbo tọ́rọ́kọ́bọ̀ tí ẹ ní tí ẹ ń fi ránṣẹ́, owó gbálẹ̀ náà tagbọ̀n ni ó gbẹ̀yìn o. Gbogbo ẹni tí ò tí ì ní tẹ́mi ẹ̀ ń sáré wípé bí n bá ní ó yẹ kí n ṣe báyìí, èyí tó gbèrò, ire tó nérò níwájú àti lẹ́yìn ayọ̀ tiẹ̀, wàá rówó fi ṣe, wàá rí àlàáfíà fi lò. Yóò rí bẹ́ẹ̀, yóò ṣẹ bẹ́ẹ̀ o. Ìlú wa ìlú Benin ó de àṣeyẹ. Wọ́n ní iyẹ ní yẹyẹlé, ìrọ̀ ní rọ̀dàgbà lọ́hùn, á rọ̀ wá kalẹ̀. Gbogbo àwọn aṣíwájú bẹ̀ ẹ ò ní tẹ́, ẹ ò ní tí, ẹ ò ní ṣẹ́kú lọ́mọdé, ẹ ò wá ní fọwọ́ gbọ́mọ sí. Àánú Ọlọ́run á bá gbogbo wa. Èyí tá a dáwọ́ lé yìí yóò yẹ wá o. Ó dìgbà.